ọ̀nà ẹ ṣe ní gbogbo àsìkò yín. Mo wá kí àwọn ẹlẹ́sìn ní ilẹ̀ Ifẹ̀, mo kí chief imam wa, ẹ ṣé gan ni o, mo dúpẹ́ pé ọkùnrin ẹ kú fẹ́ gbogbo mùsùlùmí tó wà pé tó tẹ̀lé chief imam lọ́jọ́ bá mi kí mo fẹ́ ojú gbogbo yín, mo fẹ́ fi tọ̀wọ̀ kí ẹ bá mi pàtẹ́wọ́ fún wọn. Wọ́n nífẹ̀ẹ́ mi púpọ̀ ní gbogbo ìgbẹ́ ẹlẹ́sìn mùsùlùmí ní Ọ̀fẹ́ òkè o, kí fi máa rí ṣí gan ní ọ. Ìfẹ́ ó wà láàrin wa láti máa gbèrú sí i. Mo dúpẹ́ lọ́wọ́ yín, ọ̀hún ní Ismail òkè o. Lágbára Ọlọ́run ló máa rí àjọṣepọ̀ wa á túbọ̀ máa mú lóko sí o. Ìbàjẹ́ á túbọ̀ máa dà sí o. Kí gbogbo yín pátápátá. Mo kí àwọn ìjọ ẹ̀sìn onígbàgbọ́, mo kí mo dúpẹ́ ìgbà tí gbogbo ẹ̀ ní jìjìjìjì ṣùgbọ́n dúró dúpẹ́ lọ́wọ́ yín. Mo kí onítìjú láàfin àwọn ọ̀ràn wọn nìyẹn, ìran wọn tó ti wọ kọ́là, ẹ bá mi pàdé ọdún onítìjú, ẹ bá mi pàdé ọdún wọn. Mo kí ẹ ṣe kan ní ẹkú àdúró tì mí o, àbíṣọ́ àgbègbè mo kí yín o, àwọn ọmọ olórí gbogbo ìdúró tì yín láti bẹ̀rẹ̀ ẹ ṣe gan ni. Mo wá tún fi àkókò yìí mo kí gbogbo ìjọ baálẹ̀, mo kí gbogbo yín, gbogbo ìjọ yóò ní tó, àjọ yóò ní tó. Mo kí yín o, ẹ ṣé ẹkú àdúró tì mí láti lẹ́ o. Bàbá baálẹ̀ Ìrẹ́mọ́ ń bọ́, bàbá dáadáa, bàbá mi dáadáa ni bàbá yẹn, bàbá dáadáa ni kò sí bí. Àìbá mi kí o pé mo fi ọdún mẹ́jọ tọ́lọ́run jẹ́ kí n wà lórí ìtẹ́, mo fi kí bàbá yẹn àjọ bẹ̀rẹ̀ náà ni. Ẹ bá mi pàdé ọkọ̀ bàbá yẹn, ẹni wọ́n wà ní bàbá dáadáa ni. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ìsẹ̀yìn yín, ìṣìgbọ̀n ni. Mo kí gbogbo àjọṣokò, mo kí gbogbo yín o, mo lẹ́wà ẹ̀mádé sókò ní ayé ọ̀tọ̀ láyé ẹ̀ṣin gan ni o, mo kí gbogbo yín o. Láìkùn alásòkò ní ẹ̀sà láìkùn ẹ̀ẹ́dẹ̀ jíjẹ pẹ̀lú àwọn sòkò láìkùn ló fẹ́ láìbí sòkò. Ẹ bá mi pàtó fún láìkùn, ó lọ láìkùn làwọn jẹ́ o. Ẹ bá mi pàtó fún sòkò láìkùn. Láwọ̀ láìpẹ́ bó ṣe lọ́wọ́ mọ̀ wọ́n ṣe ń fẹ́ lásán o. Wọ́n ní orúkọ àwọn olóńgbò àwọn pé ọláìkú làwọn jẹ́. Mo fẹ́ lọ́wọ́ yín lọ́wọ́ náà ọláìkú kẹ̀kẹ́ yìí tẹ́fẹ́ o. Ẹ ṣe kan ní gbogbo ẹbí mi, ẹkú àdúró tì mí, mo fẹ́ lọ́wọ́ yín. Ọmọọba Adúṣọlá, ọmọọba Ṣóbọlá, mo kí yín o. Mo kí gbogbo yín, ẹ ṣe kan ní bá mi pàdé fún àwọn ẹbí mi o. Àwọn olùkọ́kọ́lérò ọmọọba Adétúnjì, ó dà kí mo rí wọn lẹ́ẹ̀kan. Bá mi pàdé gbogbo ṣé o, ìkú àdúró tì mí o, ọlọ́run olùmọ̀ ẹ̀ máa bá mi dúró tì mí o. Ilé ló yẹ rí, ilé ló dé àdàbà lọ́rùn, ó sì lé kò ní yẹ sílẹ̀ fún mi. Mo fẹ́ púpọ̀ mo dúpẹ́ pé òkun ẹ ṣé ìkú àdúró tì mí. Mo kí gbogbo àwọn torí tó bá ní òní wọ́n ní ẹlẹ́sẹ̀ láàárọ̀ lọ́sàn-án lálẹ́. Mo kí o ẹlẹ́sẹ̀ lọ́wọ́ ní fẹsẹ̀ wọ́n yàtọ̀ bá ẹlẹ́sẹ̀ lọ́wọ́ ní wọ́n ti ń lo jíìpù, wọ́n ti ń lo highlander, wọ́n ti ń lo lowlander, wọ́n tún fò lórí òfurufú, wọ́n tún lọ́mọ wọn lọ lóyìnbó. Bẹ́ẹ̀ ni yé rí o. Ẹni tó bá gbé ẹmẹsẹ̀ mọdé wá ní ẹrú láàfin ìgbà yẹn ti lọ. Mo ń ṣẹ́mẹsẹ̀ sí
mọ́ ẹ jẹ́ kí n pè tó jáde fún ọ ẹ̀rí ló ṣe máa rí ìtẹ́ máa gbára ní gbogbo ọdún tí wọlé ìtọ́ ló gbára àwọn atúra mọ́tò fólùkù kò sára náà kì í dá wọ́n lè ní àfi àwọn ìṣẹ̀fẹ́ lọ́jú lọ ó dì lórí àwọn ẹgbẹ́sẹ̀ tó lọ lóyìnbó níìsí o ìgbà ọ̀tún la tún wà ní òtúnfẹ́ o ẹ máa pàtẹ́ gbogbo ẹgbẹ́sẹ̀ ọ̀hún ẹ máa pàtẹ́ wọn bó ṣe pẹ́sìtì lọ́kọ́lé aláwọ̀ ṣùgbìlà lọ́kọ́lé tó ń ṣe báyìí yóò rírú ẹ̀ yóò ìgbà rí méjì èrú olórí wọn ẹ̀ dànù ẹgbẹ́sẹ̀ sàárò ẹ máa pè wá síwájú nínú bẹ́ẹ̀ ni wọ́n ní ìwà láti bẹ̀yẹ ibi tó ṣùgbọ́n ẹ̀ ń pẹ́ kó pè wá ó kọ́ ló wà ẹ̀rí ó ti ní agbára yẹn 50,000 100,000 150,000 ẹ̀rẹ̀ ọgbẹ́ra sàárò ọgbà ọ̀rùn ti rà tán. Kò sí ẹni nàbálẹ̀ ọ̀làjà ikú wọ́n ní ìlú ti nàbálẹ̀ torí ẹgbẹ́ ọ̀hún ẹgbẹ́sẹ̀ tó ṣe ilé ìtẹ̀kù lélẹ́yìn o. Ẹni tó náà ìgbélé kò yé dára tó yá ìmọ̀sẹ̀ àwọn yẹn ti lé ilé ẹgbẹ́ wo kẹ́yìn àti ilé ọlọ́wọ́ ẹgbẹ́sẹ̀ ilé ti tọ̀bẹ̀ yòó. Ó yà sàrún lọ́bẹ̀ sáré ọba mi gbà kọ́ níbẹ̀ yẹn sáré ilé ilé ẹ̀rọ lọ́ọ́ yá sáré tọ́tọ́ ẹ̀wọ̀ ìfẹ́fẹ́ gbára ní kò tẹ̀ ní ẹgbẹ́ mọ́ olúwa ó yà sàrún gbára wá pàbọ̀ ó yà sáré eléyìí tó ojú àyè bàbá ayé tí mo wá kì í ṣayé ká fi àbúrẹ́ dàsá mọ́ alágbèá ká má fẹsẹ̀ láti rẹ̀ mọ́ ká má fẹsẹ̀ dé làlẹ́ ká má fẹsẹ̀ dé ìlódé ká má ìkàlà bó láàfin ẹsẹ̀ kékeré náà ti ẹ̀ gbádùn ẹ̀ ṣàánú mi ẹ má gbúdú táyé wí ẹ fi wọ́n lẹ̀ ayé awí wá sọ òótọ́ lẹ̀ ní tó bá ṣe máa wí tó ṣe máa wí tó bá ti fi inú mímọ́ tó fi ṣàwọ́ lófin ọ̀pọ̀lọpọ̀ ọmọtúmọ̀ ẹ̀ àdìmúlà wádìí nígbà àwọn àdà bẹ́ẹ̀ gbogbo ní orin ẹ̀sìn lágbára ọlọ́run náà ti ṣe o wọn kì í sọ ọlọ́fin lásán pẹ̀lú inú mímọ́ kò ṣẹlẹ̀ lótú bẹ́ẹ̀ àmọ́ ìran ọmọdé wá lótú bẹ́ẹ̀ tó sì di olórúkọ lákàtúntì àgbáláyé lágbára ọlọ́run lónìí orúkọ tèmi náà bàjẹ́. Mo fi ọdún mẹ́jọ mo fi dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún ìgbésí ayé yín èyí náà àrí tí ń ṣe láàfin kí gbogbo yín lọ. Mo kí gbogbo àwọn tí wọ́n dìlú mú, mo pé àwọn tó bá wa dìlú mú tó bá wa ṣèlú. Adúfẹ́ ìlú IDP ẹ bá mi gbàdọ́ gbogbo IDP ẹ bá mi gbàdọ́ gbàdọ́ dáadáa o ẹ bá mi gbàdọ́ lè fún dáadáa ọpẹ́ ni wọ́n á dúró yìí wọ́n á dúpẹ́ ní wọ́n á dúpẹ́ pẹ́ òkú lọ́wọ́ gbogbo yín gbogbo IDP ìfẹ́ action council ṣí gbogbo yín ẹ jáde ẹ ṣe gan ni ẹ kú ìtọ́jú wa. Searching for a new Honda? The search is over. Gbogbo ẹni olúwo ìròyìn náà mo kí yín Ọ̀ṣun NUJ mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣe ẹ̀kọ́ àdúró ti mi fún ọdún mẹ́jọ mo wá dúpẹ́ lọ́dọ̀ òní àpẹẹrẹ mo wá dé torí pé tí bá ní méjì bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ láti ọdún mẹ́jọ tó ti lọ ìyàpọ̀ mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín ẹ ṣe
mo kí ẹ̀yin olóṣèlú mo kí yín o mo dúpẹ́ lọ́wọ́ yín ìṣàkóso ẹ̀kọ́ àdúró tí mi lọ́sàn-án lóru mo kí gbogbo ẹ̀yin nínú ìgbà oníyọ̀ mi mo kí gbogbo yín o mo kí fún mi gbogbo mo kí yín o ẹlẹ́wọ́ baálé ẹlẹ́wọ́ ọ̀yà òye ìgbé ẹ bá pàdé ọmọdé ẹlẹ́wọ̀n àti oríṣi mo ti kọ́ ọ̀rọ̀ wọn torí nínú ọgbẹ́ mi mo máa sọ̀rọ̀ máa ọ̀rọ̀ wọn mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣe gan ni mo wá dúpẹ́ lọ́wọ́ àwọn tí Ọlọ́run yàn mọ́ mi àwọn olórí mi mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín pátápátá èèyàn kan tó wà nínú wọn náà ni olórí dọ́pẹ́ tó wà bí gbogbo wọn ló ń ṣe tó ń ṣe ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ ẹ bá mi pàtó fún wọn. Ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ wọn. Gbogbo wọn pátápátá. Ọlọ́run bí ìyàn fún mi ní orí dáṣẹ̀ ṣe. Ojú ti rókun, ó ti rọ́ṣà lórí ìtẹ́ yìí. Ìgbà kan lórí ìtẹ́ yìí. Wọ́n ní òṣàpọ̀lé fọ́gbà tí ò bá ṣe lórí. Bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ bọ́. Mo ti wà lórí ìtẹ́ yìí tí ó ṣe lórí kan láàrin. Nígbà tí ojú wọn gún ṣùgbọ́n ọpẹ́ wọn á dúró yìí. Mo ti wà lórí láàfin yìí tó jẹ́ pé gbogbo nínú ọ̀lẹ́ mọ̀ tó ti ṣègbè ṣùgbọ́n ó yọ náà. Mo kọ́kọ́ bẹ́ẹ̀ ti lórí ìbúbọ̀ yìí. Olóyìnbó àwọn bàbá ńlá wa tó fi tu orí ìtẹ́ ìlú kọ́kọ́ ní lójú òyìnbó wọ̀ ṣùgbọ́n ìgbà tí àsìkò láti jẹ́ kí gbogbo ẹ̀ dákẹ́ rọ́rọ́ kó ní ìrànwọ́ rọ̀ sí kí gbogbo ẹ̀ máa wá ń lọ àsìkò náà ló dé àsìkò ìtura ní ọlọ́wọ́ á yàn wọ́n lọ́lọ́kan òjọ̀kan oníwèé ni wọ́n ṣùgbọ́n ìwé wọn á fi sẹ́gbẹ̀ẹ́ oríṣiríṣi ìwé ló kà pé MSc BBB BCC AA BU SSN DDD ìwé pọ̀ àyè kí ló dé àtẹ̀gbálágbára dọ́kítọ̀ lọ́ọ̀yà mẹkáníkì mánéjà yẹ̀rọ̀yọ̀ gbogbo ẹ̀ ni wọ́n kà á ó ti tó kí ló dé kọ̀rọ̀ wẹ́lẹ̀ ọ̀rọ̀ àṣà àti ìṣẹ̀ṣe là ń ṣe ẹsẹ̀ tó wá gbàgbọ́ lọ́wọ́ sí ìdìbò àmọ́ ẹ̀yìn pàtó tó ṣàtọ̀ lórí àwọn olórí mo bá bẹ̀rẹ̀ sí ká àwọn olórí èyí àwọn olórí èjì àwọn olórí ẹ̀ta àwọn olórí ẹ̀rin àwọn olórí àrùn àwọn olórí ẹ̀fà èje ẹ̀rọ àti ìgbà mélòó lára ọ̀ní ní ẹ̀ẹ́dẹ̀ẹ́dẹ́ mẹ́wàá ẹ bá pàtó ń tì bá wà láwọn tó yẹ. Bí tí ìlú máa ń ṣe ká láì lórí ìdùnnú tó fẹ́ fojú ẹ̀gbẹ́ wò ní. Ilé wo rẹ̀ yìí gbàgbọ́ àwọn olórí èmi rẹ̀ yìí òun lè tú. Ló ń lè tú kókókó. Nígbà tí ìlú máa ń sọ yìí, ṣáàtì ìtòrí tí ìlú máa ń tọ́ bá mi kàwé àpapọ̀ ń jìnnà náà lẹ́ẹ̀kan sí. Àfi sùúrù bá wa tó bá wa. Àfi sùúrù bá wa tó bá wa. Àfi sùúrù bá wa tó bá wa. Bàbá òye tó ẹ̀ lọ́dọ̀. Àfi sùúrù bá wa tó bá wa. Ẹ bá àfọwọ́ fún kí ló máa bẹ̀rẹ̀ sí. Lágbá ọlọ́run ní òun pọ̀ náà. Àdúrà máa jáde lẹ́nu torí olórí ẹ̀sìn ẹgbẹ́ ní òjòfẹ́ ọlọ́run bá mi gbé tì í. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo fẹ́ torí mo rí lórí ìdùn nínú tẹ́ bá mi ya ìwọ ọdún mẹ́jọ tí bá ní kí bẹ̀rẹ̀ sí ká kẹ́rí inú ìwà yìí
mo wá sí pẹ̀lú mo wá sí pẹ̀lú òní ọ̀pọ̀lọpọ̀ ní ìlú tí ẹ̀kọ́ bí mo ṣe ń ṣe é torí máa lè máa sùn báyìí máa lè máa nàlà báwo ni ìgbà ṣe máa dá a báyìí fún un tẹ bá la owó mi báyìí tẹ lára mi báyìí ẹ̀jẹ̀ tó máa jáde nínú ẹ̀kọ́ ṣe ẹ̀jẹ̀ ìfẹ́ yìí mo tọ́ mo sọ fún yín o àwọn kan fi bí sọ mí o ṣùgbọ́n mo ń jẹ fìlà máa wo bẹ̀. fìlà máa wo bẹ̀ mo ń jẹ o. ní kí n dúpẹ́ lọ́wọ́ gbogbo yín pátápátá. ìjálá ní ìgbàgbé ẹ̀. ẹ máa sọ̀rọ̀ ẹ máa bẹ sọ. wọ́n mi jọ̀rọ̀. ìjálá ò já bí sí dáadáa ó yẹ kó já sí nígbà ẹ̀kọ́ bá lè mọ̀ kọ́mi náà mọ̀ ọ́. tí a máa rú mọ́lẹ̀. lọ́dún wa bá a sọ ní ilé. ṣàkóṣàkẹ́ wa ká tó pé síbẹ̀ yẹn máa rò pé òògùn ló wà bẹ̀ ọwọ́. lọ tí ẹ sí ní tàbí lọ́dọ̀ akẹ́kọ̀ọ́ ọkọ̀ ló sì mọ̀ fi ọkọ̀ bí òun ti ẹ̀ mọ́ bó yìí máa kà lọ́dún bí àwọn kan nígbà tó máa kà ó ti fẹ́ pé ẹgbẹ̀rún kan. àwọn oníbà àwọn ọmọ ṣẹṣẹ kò tiẹ̀ yé mi àti ẹbí láti ẹbí mi títí dáàfin títí dá àwọn ọmọ ọ̀dọ́yè àwọn ọmọ ọ̀ṣọ́ àwọn ọmọ ẹmẹsẹ̀ olóṣèlú ẹlẹ́wọ́ kò sẹ́ tó ti tàbá lọ́àfin àwọn ọmọ bá fẹ́ àfi ẹni tí ò bá fẹ́ dúpẹ́ lọ́wọ́ lọ́wọ́ kò sí o wọ́n àmọ́ ká ti bẹ́ẹ̀ tẹ́gbẹ́ ẹ̀rọ kan. ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ wọ́n tó fà á máa sọ yìí kọ́lọ́ tó gbé lórí ìtẹ́ mo lọ sí ìlú kan ní ìlú Amẹ́ríkà. ẹ̀yin ènìyàn ọ̀rọ̀ lẹ́tí gbọ́ lẹ́nu bàbá wa Adéyẹyè ẹni ìtàn Babátúndé Ògúnwùsì yẹn a ṣe congratulations fún kábíyèsí Queen Naomi ẹ máa pẹ́ lórí tí àwọn baba ńlá baba yín o. Thank you so much. Please share this video, like. God bless you. ẹ̀yin ènìyàn lé ọ̀rọ̀ lẹ́tí gbọ́ lẹ́nu bàbá wa Adéyẹyè ẹni ìtàn Babátúndé Ògúnwùsì yẹn a dúpẹ́ lọ́wọ́ yín. Congratulations to Queen Naomi. kábíyèsí ẹ máa pẹ́ lórí tí àwọn baba ńlá baba yín o. Thank you so much. Please share this video, like and subscribe. God bless you all.